Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. wà mí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọmọ wọn ni o àwọn dìndìnrìn. bẹ́ẹ̀yàn kan bá sọ wípé òun fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́, we must stand this time around to say no, because we don't have another home. The only home we have is our land, Yorùbá land. Ẹ má rí mi gẹ́gẹ́ bí aláṣejù, ó ti pẹ́tẹ́ tí ń ṣe. Mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lánàá, mo ní ẹni tọ́lọ́run bọ́ bá mi tó bá ti rán níṣẹ́ kò ṣeé bájà kò ṣeé bínú sí. Mo ní ẹni tẹ́ bá ti rí súrà àkàndá tọ́lọ́run máa da special, ẹ má bàjá, torí tẹ́ bá ti ń bá irú ẹni bẹ́ẹ̀ jà onítọ̀hún bígbà tónítọ̀hún wá ìbínú Ọlọ́run ni. Tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bá àyàn, tọ́lọ́run bá fẹ́ kojú ìjà sí ìyàn, tọ́lọ́run bá fẹ́ bá àyàn wí á gba ìwà lọ́wọ́ ẹ̀. Àwa máa kọlu Ọlọ́run á rò pé n tó da lòún ṣe. Ní ìgbà tí Gani ti bẹ̀rẹ̀ sí kọlu Ọlọ́run lára Sunday Igboho ní àwọn ohun tó ṣe ní ìkọ̀kọ̀ tí ń tú síta. Mo tún kó àṣírí ẹ̀wà rẹpẹtẹ ni o. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ni máa jókòó tá a pè mí pé bàbá Èkìtì. Ẹ wá gbọ́. Ẹ wá gbọ́. Mo dẹ̀ ń sọ fún àwa ọmọ kóòtù òjíire. Ilé ayé tá a wà lóde òní, ilé ayé tó kún fún ọgbọ́n ni. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó wà láyìíká wa ká máa fi kọ́gbọ́n. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó yí wa ká pátápátá ọgbọ́n ni. Mo ní mo wá bẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ jẹ́ ọ̀ríjínà tẹ́ jẹ́ ojúlówó ọmọ. Ẹ jẹ́ a jọ fi ohun tó ṣẹlẹ̀ sí Gani Adams yìí mi sí arábìnrin Ààrẹ Gani Adams. Ẹ jẹ́ a jọ fi kọ́gbọ́n ká fi ṣe kọ́kọ́. Pé bá a bá lé ni bá ò bá bá ní. Pé ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Pé ẹni Ọlọ́run bá ti rán níṣẹ́ káyé lára ẹ̀. Olórin yẹ kó ní ìlara ó lákọ lábo àbí bẹ́ẹ̀ kọ́. Mo ní ẹ jẹ́ ká fi kọ́gbọ́n lára àkàndá èèyàn tọ́lọ́run ọba mi bá dá tọ́lọ́run ọba mi rán níṣẹ́ tó sàlẹ́sà. Ṣé ló yẹ ká jèrè Ọlọ́run lára wọn? Kò yẹ ká rí ìṣubú látara wọn. Èní tajà tẹran. Náà jáde síta tó kọ̀dẹ́mu Gani Adams torí pé ó ti kọsẹ̀ lára Sunday Igboho ni. Torí ó ti kọsẹ̀ lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ó ti kọsẹ̀ lára ọba ilẹ̀ Yorùbá, ó kọsẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ara wọn. Ká tó máa bọ̀rọ̀ Gani bọ̀. Lára ohun tó bí Gani inú òun náà ní ìlú ẹkùn security network tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ látọwọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọ yín ni very humble, mo lè sọ pé last born of Yorùbá land, kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún. Ohun tó ń bí wọn nú nìyẹn. Ìlú ẹkùn security network. Information kan dọ̀dọ̀ mi pé àwọn kan ti fẹ́ máa ṣe ayédèrú. Wọ́n pera wọn ní ìlú ẹkùn, àwọn ní commander. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, we must not miss this opportunity. We must not allow this OPC Gani Adams. Torí lára ohun tó ń fọ́nrán ọ̀gá wọn lórí ni. Lára ohun tó gborun lójú ọ̀gá wọn ni. Lára ohun tí ò jẹ́ kí àwọn ọmọ wọn ọmọ Gani gan ó nísinmi. The ọ̀dàlẹ̀ people's confusions. Máa pe àwọn nọ́mbà kan síta ìjọ, àwọn nọ́mbà àwọn kọ̀mándà wa yẹ.
bẹ́ẹ̀ nìyẹn kan bá pera rẹ̀ ní kọ̀mándà tí nọ́mbà tí mo fẹ́ pè yóò bá ti bá mú òfo lonítọ̀hún òfo ni àwọn òdẹ nígbà kán ta epo sí aṣọ àlà ìlú ẹkùn torí pé àwọn ò rẹ́dì láti ṣe wọ́n dẹ̀ fẹ́ dí ẹni tó ń ṣe lọ́wọ́ àwọn ò ní kankan láti ṣe ẹni tó tún ṣe wọ́n ń kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ wọ́n wá rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ ti gba ìlú ẹkùn tán wọ́n wá ń wá ọ̀nà to damage ìlú ẹkùn and me and you as a authentic and original Yorubas we must not allow them to succeed. We must use everything tó wà ní ipá wa to defend ìlú ẹkùn. Tẹ́ bá ti ń kófìrí wọn bẹ́ẹ̀ ládùúgbò yín. Tẹ́ pera wọn ní kọ̀mándà ìlú ẹkùn. Tàbí tán ní ká lọ mú owó fọ́ọ̀mù wá. Tàbí tán ní ká lọ mú owó gbẹ́wà mú òkòkò bàbá aṣáṣùn. Wọ́n fẹ́ jà yín lólè ni. Àwọn nọ́mbà tí máa pè síta yẹn jọ ẹ bá mi pe nọ́mbà yẹn. Ẹ bá mi pa àwọn nọ́mbà yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Èkìtì kété kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété ǹgbà ń àwa ti rí kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété Gani Adams dìde ó lóun fẹ́ dọ̀nà Yorùbá rú kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété ṣó yẹ ká gbà fún Gani kó tún bà wá lọ́wọ́ Fúlàní ẹ̀yẹ bẹ́ẹ̀ o kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété ń ẹgbà kí ìlú ẹkùn kó ríṣẹ́ náà ṣe ṣó yẹ ká gbà fún rárá kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété ẹ má bínú kó o mi crack àwọn kan ní kí n máa ń lá oyin ẹjọ́ nira yìí àfi bá wọn tẹ̀ fi ṣe mí ni èmi gan mọ̀ kàn fẹjọ́ ṣe mí wọ́n fi ṣe mí they do what to do me oh God wọ́n fẹjọ́ ṣe mí òyìnbó pọ̀ mo ti sọ fún yín pé overgraduate lèmi òyìnbó pọ̀ Ekiti State command and twice nọ́mbà méjì ní state kọ̀ọ̀kan ni ẹ pè wọ́n lórí WhatsApp èyí ni ẹni tí ẹ bá lè pè wọ́n lórí WhatsApp ẹ pè wọ́n lórí direct ẹ gbọ́ sà state báyìí ni mo ti wá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó fọ́ọ̀mù àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó igbá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó kòkó bàbá aṣáṣùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbà káwọn ọmọ OPC Gani kan da ọ̀nà wa rú orí ọ̀fẹ́ kẹta nílẹ̀lẹ̀ we the Yoruba we must not miss this opportunity Ekiti State n tó máa jẹ́ kí n mú +2 ní pé foreign number ló ń tó ń lo ló ń jẹ +22 95 97 01 788 lẹ́ẹ̀kan sí Commander Ekiti +22 959 701 788 second number is 080 62 14 332 that is Ekiti lẹ́ẹ̀kan sí o is 080 62 14 33 32 nọ́mbà Commander Èkó ẹ ṣe dáadáa pé wọ́n pé ẹ gbọ́ sà nǹkan báyìí tó bá ti kúrò ní nọ́mbà tèmi ń pè fún yín yìí bẹ́ẹ̀ èèyàn kan bá sẹ́ẹ̀dì nọ́mbà fún yín tàbí tó pè yín òfò ní olè ló ń tọ̀ fẹ́ jà lára àwọn ọmọ Gani tó dà síta ni 070 32 18 97 86 070 18 97
86 090 75 55 05 54 lẹ́ẹ̀kan sí 090 75 55. Kọ́ọ̀dù ẹ̀ sọ́dọ̀ ẹ̀. Ọ̀ya ẹ̀jẹ̀ tó máa ń bá mi bẹ́ẹ̀ bá ṣe tán màá lè gbà. Ọ̀ya ẹ̀jẹ̀ ẹ̀rọ fún ẹ̀lú bàbá. Ẹ̀lú ìgbà. Àpòjúmọ́ ta. Àdàgún ẹ̀. Ẹ̀dá ẹ̀rọ àtà. Lójó wa bá mi tó. Ẹ̀dá. Èmi máa ń fọ́tò prógámù yín ní YouTube dáadáa. Tó tí mo sọ nìkan tó. Mo wá gbọ́ lọ́jọ́ kan tẹ́nìkan pa ìtàn Gani Adams. Bọ́ọ̀sì ẹni yìí ò pa dáadáa kò tẹ̀ pa nílẹ̀. So èmi wá fẹ́ kọ́ kọ̀mọ́dà tó wà lọ́dọ̀ mi sìn. Mo wá pàtàkì fún dílẹ̀. Mo tó dé kó pè yín nìyẹn. Okay. Gani Adams Fúlàní ni. Adams lórúkọ àbá. Irọ́ Fúlàní kẹ̀. Ọmọ àbúrò ni. Ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ gbọ́. Bàbá tó bí bàbá rẹ̀ darandaran ni. Ó máa ń da ẹran wá tà ní Ondo State. Ó wá ń da ẹran, ó ń dàbọ̀. Ó wá rí ẹran lọ́nà, ó dà mọ́ tiẹ̀. Àwọn adábọ̀ tó ní ẹran wá ń bẹ̀ sí ń wá ẹran kiri. So wọ́n wá béèrè pé dandan tó ti kọjá ní èní. Wọ́n wá sọ fún pé bàbá Gani Adams tó kọjá. Wọ́n lájẹ́ pé ònìkan tó kọjá wọn ní adé pé òun ló jẹ́ àwọn nìyẹn. Pé tí bá ti ń bọ̀, àwọn ó pa síbẹ̀ yẹn nìkan tí kò máa bọ̀. But dandan mi wá ń bọ̀. Wọ́n wá béèrè lọ́wọ́ dandan yẹn pé wọ́n sọ fún dandan yẹn pé ẹ̀rí kan tẹ́ni báyìí sí. Dandan yẹn ló wá rí bàbá rẹ̀ tó wá sọ fún pé wọ́n ti ń dòdì lọ́nà ó pa o. Ó wá padà sí Arigidi. Gbà tó wá padà sí Arigidi, so bó ti wá dé Arigidi, so ó wá lọ bá ọba Arigidi pé òun ò fẹ́ lọ́mọ́ fẹ́ máa gbé níbẹ̀. Kí ọ̀bọ gbà láyè kó máa pa kókó fún ẹṣin rẹ̀ kó máa tọ́jú ẹṣin rẹ̀. Ọba wa gbà láyè àti kó mọ̀ nípa nǹkan ọ̀sìn ẹran sísìn, ó wá gbà láyè. Ibẹ̀ tó ti fẹ́yàwó tó ti bí bàbá tó bí Gani Adams. So ibẹ̀ lábẹ́ bàbá tó bí Gani Adams sí lọ́nà fi fẹ́yàwó tó fi fẹ́yà Gani Adams tó bí Gani Adams. Èyí ń dúró báyẹn. Kẹ́ẹ̀rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gani Adams ti ń jẹ. Fúlàní ló fi jẹ́ òkè sí Yorùbá o. Àtíkù òun ló gbé owó sílẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ tó ní ká máa fi Gani Adams sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n gbé mẹ́kan ní Ògbóhùn, ọmọ Ondo State ní ọba alẹ́ Ondo State Àkúrẹ́ sẹ́ẹ̀tì Àkúrẹ́ ni. Òun náà fẹ́ lù lọ́wọ́ fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti náwó gan ní pálásì ọba kí Àtíkù tó kọ́ máa tù pé Gani Adams làwọn fẹ́ kó tó gbówó lẹ̀ fún wa Aláàfin. So ẹ wá ní gómìnà Fúlàní báwo ni wọ́n fèsì ẹ̀? Hello. Mo gbọ́ yín. Báwo ni wọ́n fèsì Fúlàní? Fúlàní Gani Adams o. Fúlàní ló sì yọ Gani Adams ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Bó ṣe jẹ́ mo sọ fún yín yẹn. Bọ́dà. Bàbá yìí ayé máa ń bàjẹ́ kò ní gbà fún láláì. Lára àwọn tẹ́ ń gbọ́ tó ń ṣèpè fún, lára àwọn tó ti gbé, tó ti kó igbó, tó ti pa sáyé, lára àwọn tó ti fayé wọn ṣe ń tí ọ̀dà. Gbogbo ilé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ń takò Ọlọ́run lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọlọ́run wá sọ wípé gbogbo ohun tí Gani ṣe ní ìkọ̀kọ̀ àṣírí ẹ̀ tó àkókò láti tú síta. Mo ṣọ́ọ̀tì àwọn kìíní yẹn ní ìwó pọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà o. Hello sà. Ẹ káàárọ̀ bàbá mi. Ṣé àlàáfíà lẹ wà sà?
mo wà lórí live show náà ìtàn tẹ́ ẹ sọ fún mi lánàá yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ kọ́ ọmọ Yorùbá ó gbọ́. ṣé bóò lẹ ṣe mọ Gani kí lẹ lè sọ nípa Gani Adams. ọ̀rọ̀ Gani Adams àwọn náà jẹ́ lára àwọn kan tí a jẹ́ mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀ èmi jẹ́ lára mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀. ok. bẹ́ẹ̀ mo sì jẹ́ ọmọ Ṣómólú local government. ok. ní ọ̀dà Abdulrasaq Arógundádé. ní ọ̀dà Abdulrasaq Arógundádé tó wà ní New Era now. ní New Era now. tó wà ní New Era now. ẹ kà á síwájú. ẹ ṣe mi bàbá ṣe rí Gani nípa ìjà ọ̀wọ̀ tí bàbá yẹn ṣàlàyé fún yín ní jẹta. ẹ jẹ́ kọ́kọ́ béèrè kankan lọ́wọ́ yín sà ṣé lóòótọ́ ni Gani ò lè yìnbọn. Gani ò lè yìnbọn. ó yá ẹ bẹ̀rẹ̀. Gani ọmọ bíi tírígà wà. olórí ogun lẹ Yorùbá mà lẹ ń sọ̀rọ̀ sí i. nínú iṣẹ́ ológun wọn kì í nà pàṣẹ pé bàbá yìí wọn máa jù sí ẹni. ok. o sì gbọ́dọ̀ hàn. ẹ lè jọ pásíkà ní kó hàn. ṣé wàá yí níbi ìjà ọ̀wọ̀ yẹn. ok. ọjọ́ yẹn a lọ sí Èkó Bọ́lágì àti ó wà ní Adámàsìgbà stadium ó dàbí nìbàdàn. so bọ́tà kò ní Adámàsìgbà ìtìwọ̀sẹ̀ ayé Ọbásanjọ́ ni o bọ́tà kò ní Adámàsìgbà làbí ń lọ sọ́wọ́ àwọn bàbá ló ń fẹ́ dé ayé gidi àkókò. kí lẹ fẹ́ lọ ṣe lọ́wọ́ tẹ́lẹ̀. Ọlọ́run fẹ́ lọ. nẹ́tíwọ̀kì. hello sir. hello. kí lẹ lọ ṣe lọ́wọ́. à ń lọ ayé gidi àkókò la fi gba ọ̀wọ̀ kọjá. ok. ilé epo tó wà nítòsí Palace Ọba Àwọ̀ yẹn lákèrè epo. ok. ìgbà yẹn wọ́n ń ja ìjà ọlọ́bàdé ní Ọ̀wọ̀. tó bá a ṣe yá sí wọn láàrin nìyẹn àwọn Palace Boys níwájú àwọn sójà lẹ́yìn wọ́n fọwọ́ sáàrin. ok. tó ìjájọ́ yẹn very very brutal ó lágbára gan. lóòótọ́ àtòdodo tí ó bá sí pé Abdulrasaq Arógundádé Adé Big Fish Bàdámọ̀ Sùn Létígbò Gódógbó Ọ̀tẹ́pà wọ́n pọ̀ lára àwọn tó jẹ́ security Gani. àwọn tó gbé Gani escape níjọ́ yẹn ni àwọn tó mọ̀ ń dárúkọ yẹn. tí ò bá sí àwọn yẹn wọ́n ti gbàgbé Gani. ó dàbí pé ẹni Gani ń sunkún bí ọmọ kékeré. kò tí lọ Gani ń sunkún bí ọmọ kékeré ni. ẹni tó lòun akọni tó wọ́n tó sọ̀rọ̀ yẹn ń parọ́ òun lẹ́rìí. Gani ó lè jáde kó sọ bóun ṣe sunkún jọ yẹn àbí bóun ṣe délé jọ yẹn àbí bó ṣe ẹ̀sìn òun jọ yẹn. àìmọye ẹ̀mí sọ̀kò. àwọn tó escape Gani nínú kó òjijì jọ yẹn Gani sọ wọ́n di ọ̀tá lẹ́yìn ní bí Arógundádé bẹ́ẹ̀ lọ. kí nìkan bá ní pé èèyàn mẹ́rin ò da èèyàn márùn-ún ò da ẹni yẹn ni kó ṣèkà rẹ̀ wò. bẹ́ẹ̀ni. Bàbá Kàfí ìgbà tí Bàbá Kàfí kú ó de wọlé sọ fún Bàbá Kàfí. Alákà nìbàdàn ó de wọlé sọ fún Alákà ó padà pa Alákà ó sọ fún mọ́tò ni. wọn á tẹ gbọ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ni. ṣùgbọ́n àwọn àna pa. Bọ̀dá Mudashiru Adé ní pé òun náà jẹ́ gbákejì Gani tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n bí 14 years ló ṣe kí ni Gani ṣe fún. He did nothing. Gani Musa bẹ́ẹ̀ kọ́ wọ́n lè lọ súnmọ́ Abdulrasaq Arógundádé àti Big Fish. Ó Musa bẹ́ẹ̀ odi onílé lọ́nà. Kẹ́ni yẹn tó dé ìyàwó ẹ̀kú ọmọ ẹ̀kú. Kí ni Gani ṣe fún? Bàbá kan wà ní Musimba yẹn Alhaji kìnnìkan làwọn gbọ́ bàbá yẹn náà. Kí ni àbá yẹn ṣe fún wọn?
kò sí ẹkẹ́ fún gbogbo àwọn tí Gani tara tí Gani tẹ̀ tó fi dìde Gani padà dà wọ́n lù bí epo ẹ̀gúsí ni. Arógundádé tí ọba ìgbà wọ̀nyí ti jára wọn létè kó lẹ́yìn ẹ̀ nígbà tí ọ̀rọ̀ owó ojú lọ́dà ṣẹlẹ̀ wọ́n fẹ́ sọ àwọn ẹni náà di ìdílé ni. Ok, nígbà tí Gani tí òun sọ pé tó dàbí pé innocent ni ogun wo ni Gani jà tó síwájú ogun ní kó jáde kó wá sọ tèmi kò wọ́n síwájú ogun ni. Gbogbo ogun Sàkámù Gani ò sí mbẹ́ náà Gani wà mbẹ́ ni Musin Gani ò sí mbẹ́ náà Gani wà mbẹ́ ni Ìdáyàbá Gani ò sí mbẹ́ Gani wà mbẹ́ ni. Gani ò sí mbẹ́ Gani kì í jáde ìtẹ́sùn tó rẹ̀ pé àwọn akọ́ fún bàbá wa Ìgbòho nìyẹn. Ok, níjọ́ náà lọ́gbà tí wọ́n ẹ̀ sí pé tán tó délé kí ló ṣe fún wọn. Bàbá Tinubu tó di ọ̀tá rẹ̀ lẹ́yìn ọmọ iye owó tó ń gbà lọ́ba tó. Wọ́n ń pè àwọn kan ní 10 million boys lára àwọn tó ń sọ yìí náà ni ó. 10 million boys yẹn kí ló fàdí 10 million boys yẹn tí ọ̀tẹ́ bàbá gbọ́ yóò rántí kan tí wọ́n sọ yìí. Tìbú náà ló pa. Pé ọ̀tẹ́pà mọ̀ yín dáadáa. Bẹ́ẹ̀ni, tí ọba tó jọba ti lọ́ra mi tí mo sọ yẹ mọ̀ yọ̀wọ̀ rántí gbọ́dọ̀ tọ́ ni. Èmi mọ̀ dáadáa. So nígbà tí tẹ̀bí ọba Tinubu fún 10 million ni àwọn mẹ́wàá làwọn ni àwọn sẹ́ẹ̀kì tó ń tẹ̀lé ọba Tinubu àwọn sílọ́ọ̀tì yẹn mẹ́wàá ni wọ́n. Ok, àbálẹ̀ fún 10 million gbọ́dọ̀ ẹ̀yìn náà ẹ̀pin owó láàrin ara yín. Wọ́n gbówó délé Gani gba owó ọkọ̀ fẹ́ mọ yọ kápítà sẹ́ńtà lé ọ lọ́wọ́ ọ̀gá àwọn náà fún lọ́wọ́ náà. Ọ̀rẹ́ di wàhálà. Nígbà tó dé stage kan ó spiriti Àbẹ̀tẹ̀ Arógundádé àti Big Fish. Ó gbé Àbẹ̀tẹ̀ Arógundádé ó gbé yẹn lọ sí Ṣómólú. Ó gbé Big Fish yẹn Adé ó gbé wọn lọ sí Òṣòdì sọ̀rọ̀. Láti pín kí wọ́n lè ní communication. Nígbà tí wọ́n dá alọ́fíìsì kan ní Olúpànùgbà yẹn wọ́n gbọ́fíìsì rẹ̀ ní Olókun lọ́sà ọ́fíìsì. Olókun lọ́sà ọ́fíìsì ibẹ̀ náà ti issue àwọn ID card tá a gbàǹgbà yẹn. Ẹ béèrè pé rẹ́kọ̀dù owó dà fún 16 years. Gani ní secretary òun náà ní tẹ́tọ́rà òun náà ní gbá òun náà làwọn kó ọ́fíìsì òní rẹ́kọ̀dù fún 16 years lákàtì. Owó tó fi ń pa òun ni Gani ná títí kò achieve anything ní ọ̀wọ̀ yẹn tí ò bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ́fíìsì Gani ò ní iṣẹ́ kankan iṣẹ́ òun Gani ní tí Gani ra iṣẹ́ ni. Gani ló tẹ̀lé travel láàrin àwọn tí mò ń sọ yìí àwọn tó láwọn security ẹ̀ nìyẹn kó tó ń lọ. Tó kọ́ máa fi rẹ̀ kọ̀ǹpilẹ̀ Ìgbòho kọ́ máa fi fáwé fàlẹ́ o ó yàtọ̀ síra wọn o. Àwọn Arógundádé àti àwọn níyọ̀rà àti rìfọ́ọ̀mù kankan yẹn àwọn ní ọ́fíìsì gidi sí o ẹni tó bá ń tẹ̀lé àwọn tó ń tẹ̀lé Gani sí Gani ò tún ṣe tán láti fún wọn ni o níjẹ́ tó bá ṣe tí wọ́n fún wọn wọ́n mọ̀ pé ń tà ń sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣé ẹni tó ń tẹ̀lé yẹn ebi ìlà ni wọ́n ọmọ àná ni wọ́n lọ́fíìsì àwọn dà òun tó lọ́fíìsì. Ìyá kan wà tẹ́ ló máa ń mu epo ṣé ẹ lè sọ sọ. Wọ́n kò yá ìyá siyan Bọ́lá àbí nǹkan kan ní gbogbo orúkọ yá rẹ̀ táwọn lọ sí àtù yá ẹ̀ máa ń gbá fọ́ọ̀tì. Gani gba àjẹjú yáyẹ náà ni yáyẹ kúrú báyìí dúdú kò sí ọtí tà lọ tí yáyẹ ní síbẹ̀. Gani gba àjẹjú yáyẹ náà ni. Àwọn tó ti lọ nínú ọ́fíìsì sọ pé nígbà tí ọ́fíìsì ń jẹ́ ọ́fíìsì àwọn akọni tí wọ́n lọ ń bẹ̀ kí ni Gani ṣe fún wọn. Mọ́ọ̀nù kan wà wọ́n pè ní Bọ́lá Lọ́sàáyé ọmọ Ọ̀yọ́ ni. Nígbà tí wọ́n lọ dígbà ọ́fíìsì ń gbà náà kọ́fíìsì lè bá gbòòrò. Wọ́n sì tutù tó bá sì tutù o tó bá sì tutù yìí o ẹni tó bá gbó tutù yìí o ẹ̀mí yóò lọ sí o kó láàárọ̀ táyé yẹn ló máa gbé ẹ̀gbọ́n yẹn gbé tutù yẹn ìyá kékeré ló ṣẹlẹ̀ ń Bàrígà níjọ́ náà lọ ẹ̀gbọ́n yẹn bájà yẹn lọ torí pé wọ́n ti yóò kù. Ìgbà yẹn bá wẹ́sẹ̀ mítì a máa ń gbé sí àkàkalẹ̀ àwọn àpòkúta yẹn lórí àfi ń ṣèrántí Kọ́lá Arósayé yẹn ẹ̀bẹ̀ lọ́ọ̀ Gani pé tó mú ilé àwọn Kọ́lá Arósayé mọ́lọ́yọ̀ kò débẹ̀ rí. Kábíyèsí. Ayé bọ̀bọ̀ yẹn lòun jẹ kò débẹ̀ rí. Wọ́n tẹ́lẹ̀ àṣírí àti gbé àti Adédúfì sí mọ̀ sọ yìí ẹrù Gani náà kó tán kúrò sáwẹ́ kòtà táwọn ọlọ́pàá táwọn tó ní Ṣàngó.
sí police station along to police station yẹn ní bọ̀dá múdà yẹn bọ̀dá adé tó ń pẹ̀lú fi ṣe lòun mú escape àwọn ọlọ́pàá lé wọn títí wọn sàkóso láàrin wọn mú escape lóhùn yẹn náà ni o ibẹ̀ náà ti fún ní big fish escape lóbi di big fish lè ní bọ̀dá múdà yẹn ó lò 14 years lẹ́wọ̀n kó tó dé ìyàwó kú ọmọ kú kò sí nǹkan fún wọn. ìgbà tó fi dé Gani ti di bílíọ̀nìà ó ti gbó lọ́wọ́ gbogbo àwọn gọ́ọ̀nọ̀sì ilẹ̀ Yorùbá káàkiri ó ti dé owó ló ti ká owó lọ́wọ́ lóṣèlú owó ló ti ká wọ́n lọ́wọ́ lóṣèlú. instead kó wá fún gbà lówó ó fún ní mọ́tò kó bẹ́ẹ̀ nìyẹn náà mọ́ lo láìpẹ́ tó da ohun sábẹ́ ọ̀sọ́ di bọ̀ yìí. níyẹn Gani yìí náà so ọ̀rọ̀ Gani ó pọ̀ gan ní Gani tá à ń sọ ìkan yìí náà ṣèbí nígbà tí ó wà ní Sàràmì ṣèbí débi yìí bá jẹ ni ó jáde kó wá sọ. nígbà tá a fẹ́ pé a fẹ́ ṣe 1 year anniversary ẹgbẹ́ ọmọ Yorùbá ní South Africa ní Pretoria Gani tẹ̀ ní àwọn ọ̀gá wa ń gbà ẹ́ àwọn tó síwájú ẹgbẹ́ wọ́n ní a ní láti invite àwọn èèyàn mẹ́ta èmi wọ́n invite ọ̀gá tèmi wọ́n ń ta lọ gbọ́n wọn ní Gani Adams ẹ̀rù tẹ̀ kọ́ bá àwọn Gani Adams ní a lè pé ọ̀gá tẹ̀ ní kò máa wá ó wá lóòótọ́ ìgbà yẹn bàbá Márúwá ló wà ní Nàìjíríà ambassador to South Africa ìgbà náà òun náà wá bẹ̀ láti gbà yẹn bí wọ́n bá kí ni wọ́n ṣe wá nígbà kò sí mọ́ sórí abẹ́ tí wọ́n wá ṣe. ṣùgbọ́n òun àti máa kẹ́tẹ́ pé ní bàá kápítà bíi gan orúkọ máa ẹ ní ovation school ó ní South Africa oríkà àti gbogbo Africa nígbà yẹn. ovation magazine. kápítà làǹkó máa yẹn. kápítà làǹkó máa yẹn. ok. ó ní ovation school ọjọ́ máa ń wá ni kí ni Gani wá ṣe ní South Africa èbí là ń lọ wá síbẹ̀. nígbà tó wá gbọ́dọ̀ ń bẹ́ lọ òun wá ṣe bẹ́ẹ̀ dé fún ìyàwó ẹ̀ ní kòlísọ́ọ̀mù tẹ̀ ṣáájú ìjọ yẹn èmi lọ sí kàtà wọn ni àwọn ẹ̀mí wà ní kòlísọ́ọ̀mù tẹ̀ ní ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé òun àti sinapta ló gbọ́ wá sọ̀rọ̀ lọ́hùn àtúbàmúsí ọ̀pọ̀ tó wá mo lọ bá wọn ní sẹ́pẹ́tì lọ́wọ́ mo fún láti gàdí mi ó lè mọ̀ pé ẹni tó ń bá òun sọ̀rọ̀ ẹni tó fẹ́ wá rí ìwé kèé pé ordinary member mo fún ní adìgàdì mi kọlọ fún nínú ilé kọlọ fún ní adìgàdì yẹn ọ̀wádà. èmi lè lóbi sí kíláàsì mi lọ kàtà lóbi sí lóúnjẹ rẹ nìyẹn àtijọ́ yẹn lèmi ti rí mọ́ ìgbà tí mo máa gbọ́ pé ó gba owó lọ́dún níta ó fẹ́ ṣe rálì láti tógèètì dé ojú ẹlẹ́gbọ̀n ìgbésí ọmọ Yorùbá ẹgbẹ́ ìsirálì ìgbésí ọmọ Yorùbá ìfẹ́fọ́ ọmọ Yíbò bẹ́ẹ̀ mo sọ pé lóyìí ṣẹ̀dẹ̀ ìmọ̀ ń tẹ̀lé ìdí nìyẹn táwọn àwọn àbùràdájà arúgbádé táwọn mẹ́fà lẹ́yìn. kí lẹ lè sọ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bó lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe dọ́wọ́ ẹ̀ sà. ẹ ṣe bàbá jẹ́rí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn lọ́hùn tí bàbá àpọ́ìntì àti Ààrẹ Ọ̀nà Kakanfò oríṣiríṣi petition ló jáde against Gani lọ́tún ló sì ní petition ti wá sọ́dọ̀ bàbá wa láàfin àná petition pọ̀ gan ìgbà tó yá bàbá láàfin ní àwọn òkú ní oyè mọ́ Gani lọ gbé oríṣiríṣi àwọn èèyàn wá bẹ bàbá láàfin bàbá Lámídì Àná ẹ̀bẹ̀ pọ̀ tẹ́tẹ̀ pé wọ́n ní kí ọwọ́ bá dọ́ba wọn máa fèrèkèrè wọn fi yọ síra wọn. kò sí bó ṣe lè rí ọba náà rẹ̀ síbẹ̀ tó bá gbẹ̀rẹ̀ àwọn èèyàn kan sì wà nínú ayé tó pé wọn ò lè dọ́dọ̀ ọba kan pé ọba padà kò sí bó ṣe lè bínú tó yọ padà ju wọlé fún wọn pé ọlá tí ní o tí ọba sí ẹ̀bẹ̀ tó pọ̀ wọn ò ní fúláwọ̀ rẹ̀ káàkiri mọ́ pẹ́tì náà pọ̀ lẹ́gbẹ̀dẹ̀ tí yóò sí ká bàbá láàbí lè gbójú wọ́n dẹ̀ fún ní oyè yẹn oyè tó wá fún ẹ iṣẹ́ kó wá lo ìyẹn kó fi fẹ́ wọ́n ọmọ Yorùbá kó o lọ láti gbówó wa o fi fẹ́ wa ìdí ìlú bẹ́ẹ̀ ṣe èyí máa ń ṣe nǹkan tó lé lọ́wájú ni èmi ò rí bòórí mi mo fọlọ́ bàbá mi kó tó ra ojú nìkan bòórí báyìí pé fésì òkè sí báyìí ṣùgbọ́n nínú ìṣesí nínú ìwà àdágbélé yìí
dúró tán fún ọmọ Yorùbá ni. Gani ò dúró tán. Ọ̀túnba Olúmídé gbákejì Gani ni. Bàbá yẹn wọ́n ti wá fún pé ó fẹ́ tíráàpù kó méjì lọ fún wa lọ tíráàpù kó lọ bọ̀ kó tó lọ. Níjọ́ náà lọ. Bàbá wa náà òun ti léètì ẹ̀yẹ́ kò ń sáré lọ tó ń bá dé òun á bọ̀ fún yẹn. Bàbá yẹn lọ ó lásìkò kò dé o. Lẹ́nu Gani sọ pé Ọ̀túnba Olúmídé kalẹ̀ ni. Tí ò bá dalẹ̀ kò ní lásìkò tó kú. So Gani kì í fẹ́ oríire fún ibi wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Nígbà wà ti kú lẹ́yìn ẹ̀yẹ. Àwọn oṣù OPC 2000 àwọn ti wá bẹ̀ láti 97 láti wà ń bẹ̀. Kábíyèsí. Àwọn tó wá dé àwọn adẹ́gbẹ́ gbọ́dọ̀ yẹn òbí ṣe wọlé fún wọn kò sí pẹ̀. Nígbà tá a lọ sí gọ́ọ̀mẹ̀ntì ní wúlọ́bì òyìnbó mélòó ló wà ń bẹ̀ nu wọn. Wọ́n pe aláàmì ẹni aláàmì hàn lóyìnbó mélòó ló wà ń bẹ̀ nu kíríkẹ̀ tí lálọ́ ń bẹ̀ mélòó ló wà ń bẹ̀ nu wọn. Kò sí wọn àwọn tó ń sọ̀rọ̀ yẹn ò sí bẹ̀ wọn ti mọ̀ wọ́n gbà yẹn. Àwọn ti láyé ní Adédọ̀tà mélòó ló wà ń bẹ̀ nu wọn káàkiri mélòó ló wà ń bẹ̀ nu wọn wọn ò sí bẹ̀. Abúlé àdókò lọ́wọ́ nǹkan lé sí ṣèbí ọba abúlé àdókò fún nílẹ̀ mẹ́. Ìgbẹ̀yìn kí ló ti fún ọba abúlé àdó kódà jẹ́jú ọba yẹn náà ni. Kò sí ọba kankan nílẹ̀ Yorùbá tọ́jú Gani lójú torí wọ́n ti fún ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Òyìnbó ti jáde nígbà pé oyè tó ń jẹ ojú ọba ó ju àwọn ọba kan lọ oyè owó ìjọba lọ oyè pàlú ẹ̀. Kódà àwọn ọba Èkó àwọn ọba onímúṣe àjínà nǹkan kan bẹ́ẹ̀ àwọn ọba sọ̀rọ̀ wọ́n ń sẹ́gbẹ́ ọba yàtọ̀ sí olóyè. Ó fúnra ẹ̀ wọ́n ọba kò jẹ́ lójú. So by this àwọn tó sì ń tẹ̀lé Gani kúkú sí ni wọn máa ń wọ̀ tó máa ṣe ibi tí wọn tó máa ṣe ń dìsí wọn tí wọ́n pariwo ìgbà ìbọ̀tá ní ìjẹba kò sí ti ń jẹba lẹ̀ Yorùbá. Ìbáṣọ̀rọ̀ náà pè ní ìbá. Lájà báyìí ó ti sọ́ra àmọ́ ìgbà ìbá Ìbáṣọ̀rọ̀ náà pè ní ìbá kò sí oúnjẹ ìbá má àtàṣe orúkọ mọ́ nǹkan ti jẹ Gani lórúkọ ẹ̀ ń jẹ́. So by this bàbá Èkìtì ọ̀rọ̀ Gani obìnrin ni Gani ìsọkùnrin obìnrin tẹ́gbẹ́ náà ni. Tọ́ba yín ìgbàlẹ́wẹ̀ Gani yóò jà dànù ni. Olórí ogun. Ẹ̀jẹ̀ mi jáde sí kíní kan. Ok. Ìjọ tí mo tún respect olóyè jù láyé pé no ẹni yìí ẹni Ọlọ́run bá fẹ́ Ọlọ́run máa yàn. Ẹni Ọlọ́run bá fẹ́ Ọlọ́run máa yàn. Jẹ́ ẹni pé wọ́n pẹ̀gàn ìgbò láti ní ìwọ́ 1 million years Ọlọ́run sì ń fẹ́. Kábíyèsí. Nígbà tí wọ́n lọ ká Ìgbòho mọ́lé mo fi Ọlọ́run bá búra wọ́n yẹ pọ̀ tó yẹ tó bá gbé lé Gani náà bá lọ ọwọ́ náà fi mú gbìn ni. Ọwọ́ náà fi mú ìgbín. Tó bá gbé lé Gani náà lọ wọ́n ti pọ̀ tó yẹ wà láì wọ́n náà fi mú gbìn ni. Ẹ̀gbọ́n bàbá àdúrà wa lọ́nà ayé ìjàkọ́. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn lọ́sọ̀ Gani bí mo ṣe wà Gani he has nothing. Kábíyèsí. Àwọn tá à ń tẹ̀lé tá à ń jà fún níbí tá à ń jà fún lọ́gùn tá à ń jà fún lọ́sì ti la sọ Gani déyàn. Who is Gani? Gani tajọ́ wọn múlẹ̀ láti mú sí ta lọ sí lámúyàdó tajọ́ wọn múlẹ̀ láti mú sí tajọ́ wọn múlẹ̀ dé Sango. Gani tó lè bọ́ wà sọ́dọ̀ tó wá súnmọ́lú. Ó jura wọn lọ ìjàkadì kọ bàbá Èkìtì ẹ máa ń sọ̀rọ̀ ìjọkẹjà yìí tó báyìí ọ̀rọ̀ Gani tí wọn ní ká máa sọ àlè sọtán. Ẹ ṣé bàbá mi. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ ṣé bàbá. Bẹ́ẹ̀ ni bàbá. Màá gbowó dátà mi lọ́wọ́ yín o. Ọ̀dà kò sí wàhálà sà. Ok bàbá. Kò sí wàhálà sà. Ẹ ṣé. Ìdàbà. Wọ́n ń parọ́ mọ́ mi ni. Ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ mi rí. Ọmọ ọdún mélòó ni àwọn tó ṣojú èrè àwọn tó ń jọ lórí
ó dé èèyàn méjì tó jẹ́ pé ó wà ní incident Ọ̀wọ̀ ìyẹ tó ṣojú wọn tí ì ṣe pé wọ́n fi pàtàn fún wọn tí ì ṣe pé wọ́n ṣe kíni wọ́n fi pa ìtàn fún wọn tó ṣojú wọn pé orí ló kó àwọn yọ orí ló kó wọn yọ má pẹ̀ gan ẹni tọ́lọ́run ọba mi bá ti yàn má lára ẹni tọ́lọ́run ọba mi bá ti wà lẹ́yìn ẹ̀. Mo jẹ́ ń tú bàbá mi mo wà lórí ètò. Àwọn kan sọ wípé incident Ọ̀wọ̀ yẹ pé ẹ̀ sí ń bẹ̀ mo níṣẹ́ lóòótọ́ ni. Kí ni ẹjọ́ náà ti bá parọ́ kí ni mo fẹ́ gbà oṣù kan mo fẹ́ gbà sí tí n bá parọ́ kí ni mo fẹ́ gbà sí mo wà ń bẹ àwọ̀ sí díẹ̀. Bàbá kan náà mo ṣe bàbá kan sọ̀rọ̀ tán sí ni ó ní kì í ṣe pé Gani sá ó ló ń sunkún bí ọmọ kékeré ni. Òun náà ló wà bẹ́ẹ̀. Ó sá lọ ni. Torí tó bá yẹ pé ó dúró tì wá lọ́jọ́ yẹn àyíká tó yẹ kí mi yé ti ara nǹkan tí mo fi yé tiẹ̀ nìyẹn o nǹkan méjì péré ni mo fi yé tiẹ̀. Ọjọ́ yẹn tó bá dúró ọ̀rẹ́ mi Adé Kòǹgò tó kú kò ní lọ. Adé Kòǹgò ọ̀rẹ́ yín tó kú kò ní lọ. Kò ní kú o a lè dú o ẹni tí nǹkan bá tó ṣe ya gbòòrò tá a bá gbé lọ sọ́sibítà a lè tọ́jú bọ̀ ó sá lọ ni. Báwo ni mo ṣe mọ àwọn dítè ó sọ fún yín tí mi bá sí bẹ̀. Ṣebí ẹgbọ́n lé àná níbi sọ̀rọ̀ ìkan lára àwọn ènìyàn wa tó jẹ́ akọni nínú OPC nígbà yẹn tó ń sọ̀rọ̀ wípé tó sọ pé kì í ṣe ọmọ Yorùbá kì í ṣe ọmọ Yorùbá ní Gani Adams pé Ìgbò ni bàbá ẹ̀ pé bàbá ẹ̀ dá ẹran ó ní mi tí ì rí details lọ dáadáa ni ó lọ à ń fún mi ní full details àpè yín níbẹ̀ yẹn lánàá ó lọ à ń fún wa ní full details mo ní evidence tó pọ̀ dáadáa tí èèyàn kan bá sọ pé mi ò sí níbi bẹ̀ mo wà ń bẹ̀ because I'm a critical OPC nígbà yẹn ní ẹ̀yìn Gani Adams mo lè dárúkọ àwọn coordinator wa lóríṣiríṣi ẹ wo bàbá wa Ọláìfà Àrógún abọrẹ̀lẹ̀ ní bóyá Oǹdó road àbí kankan ní sònù wọn kí lórúkọ ẹ bàbá wa Ọ̀bẹ̀lẹ̀ tó jẹ́ chief Ọ̀bẹ̀lẹ̀ báyìí Alhaji la máa ń pè Alhaji Oǹdó hospital road ó ga gidi máa yẹn ga gan tó sì gbọ́nlẹ̀ ó iṣẹ́ gidi ló ń ṣe nígbà yẹn ó wà lára wa náà ṣùgbọ́n wọn bá wa lọ sí Ọ̀wọ̀ bọ́mí ò kàn lè máa dárúkọ pé ìyàwó èèyàn báyìí ló tẹ̀lé wa lọ sí Ọ̀wọ̀ ṣe ń gbọ́ mi òtún bá tójú ẹni ṣú kì í ṣòro ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkú ẹ̀ kì í ṣòro orí nì. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn I was there bó ṣe ń ṣe bí ìgbà tí ṣẹlẹ̀ bí bó ṣe ságbá àmì ìtẹ̀wọ́n mi tó tẹ̀ ságbá tó nǹkan sí ọ̀bẹ ẹni tíjà bá ti dé kò sẹ́ oníkàlùkù jà ó jápa ni ojú mi ló sá lọ ni kúrò ní Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni da òdòdó bá everybody ìgbà tó ti sá tó lórí ogun bá ti lè ságun àwọn ọmọ èèyàn á sá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó dúró lọ́jọ́ yẹn irú ẹni tí mo ní àádù yẹn àwọn èèyàn bá mi dù ú but everybody sá wọn dorí wọn fi lẹ̀ wọn ló fi kú síbi bẹ̀ ọlọ́kọ́ bá mi fi ọ̀run kẹ́ Kòǹgò àwọ̀síẹ́ ẹni máa yẹn tó wá tó sọ̀rọ̀ lánàá yẹn ó tún jẹ́ OPC tó jẹ́ pé hospital road gan lòun náà ti lè sònù ẹ̀ lókè wá ní fún details ẹ̀ pé ẹran ni bàbá ẹ̀ dà tó dà wá sí Arigidi tó jalè ẹni ò ní bàbá ẹ̀ ó ló da ẹran ó ló wá kó ẹran ẹlẹ́ran ó ní àwọn ẹ̀ wá sọ pé ìgbà tó wá ń wọ ẹran tí wọ́n mọra wọn tó wá pé ẹni báyìí ló gba ẹbí báyìí mo tẹ̀sí gbàdúgbò orúkọ tó pé bàbá yẹn lánàá pé òun ló gba ẹbí báyìí ó ní ìgbà tó wá ní ó lẹ́ni tó wá da ẹran kọjá nígbà yẹn tó sọ pé tó bá ti débi wọ́n máa pa ni ó lòun ló dé Arigidi tó sọ pé wọ́n sọ pé o ti kẹ́rẹ̀ lẹ́ran o pé tó bá ti padà débi báyìí o wọ́n ó pa ẹ́ ni o bẹ́ẹ̀ ni ó ní òun bàbá ẹ̀
ló fi dúró sí Arigidi Àlà. pé Fúlàní gangan ni Gani Adams ni bàbá tó bí. Ẹ ṣe bàbá. So wọ́n ní ìgbà tó wá dó sí ṣé kàrẹ́ ní Arigidi ló wà lọ bá ọba ó wà máa pẹran ju kó fún ọwọ́ ẹran ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ fún ẹṣin ẹ̀ pé kó fún un ní àyè kóun dó sílùú yìí kò lè gbà bẹ́ẹ̀ padà tó gbà bẹ́ẹ̀ padà wọ́n máa pẹ́ ni. Bẹ́ẹ̀ni. So ìgbà tí wọ́n fún ní àyè ni bàbá ẹ̀ wá fẹ́ ẹni tó wá fẹ́ obìnrin ní Arigidi tí obìnrin yẹn wá bí bàbá ẹ̀ Arigidi ni wọ́n bí bàbá ẹ̀ sí. So bàbá ẹ̀ wá fẹ́ ìyàwó ìyá ó tó wá lọ́kọ ńbẹ̀ ó tó wá ní ìyàwó ńbẹ̀ bàbá ẹ̀ ó wá fẹ́ ìyá ẹ̀ ní Arigidi ọmọ Arigidi náà ní ìyá ẹ̀ tó ṣe wá bí Gani Adams. Wọ́n jẹ́ kó yé wa lánàá pé kò sí bó ṣe lè jà fún ìran Yorùbá torí pé ọmọ àlè ni. Kábíyèsí. Ẹ ṣe bàbá mi. Ọmọ àlè kò ní lè ṣe ọmọ àlè orí wà ọmọ ọkọ ọmọ àlè gidi ni ọ̀pá. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá tó mọ́ olóyè Májàsọ́lá Ìgbòho ṣá ẹ kọ̀ọ̀kan Fúlàní ẹ rí i pé dára ọmọ Yorùbá wà lára ẹ̀. Bẹ́ẹ̀ni. Bí ìyá bá ń sọ Yorùbá ó fẹ́ lè máa sun ẹkún. Bẹ́ẹ̀ni. Ó lè ọ̀pẹ kó á ní ìtara ẹ̀rí gan pé eléyìí ní ìtara. Ṣùgbọ́n ẹni tó yẹ pé kì í jẹ́ Yorùbá tó ṣe Yorùbá lára ẹ̀. Tó kàn fi Yorùbá ń pa owó. Ó kàn fi wá pa owó lè kó lé kàn. Ṣé ẹ mọ̀ yìí pé Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi jẹ yìí wọ́n tún sọ̀rọ̀ débẹ̀ lánàá. Bẹ́ẹ̀ni. Nínú mo ṣe rìkọ́dì yẹn mo sẹ́ẹ̀dì ẹ̀ sí yín. Bó ti gbé àmọ́ ti tẹ̀ náà. Àwọn olùkọ́ lórí ẹ̀bọ̀ dáàtọ̀ òótọ́ ọ̀rọ̀ tí mi bá jẹ́ OPC nígbà tí mo rí mi ò lè rí. Ókè wọ́n ní ẹni kan ló fẹ́ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn which is láti ọba ilé. Bẹ́ẹ̀ni. Máa ní wọ́n dárúkọ ẹ̀ lórúkọ ẹ̀ ó ti náwó ti nára. Wọ́n ní Àtíkù ló fi Gani Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóhùn ló lọ gbówó lẹ̀. Bàbá ẹ̀ Fúlàní ẹni tó tún fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Fúlàní torí pé Àtíkù ló lọ bá bàbá wa Ọ̀yọ́ Aláàfin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pé bàbá yẹn ti náwó pé àkànfò ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ti ní kó gbé fún Gani Adams nìyẹn ẹ̀rí ìran Fúlàní ni. Ìran Fúlàní Àtíkù náà Fúlàní ni tẹ́ bá mọ̀ political Fúlàní bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ ọmọ Yorùbá ó fẹ́ ọmọ Iléṣàbí kan but Fúlàní ni so kò sí bó ṣe lè ṣe kò lè ẹ́ bàjá mo sọ fún yín pé we are so disappointed on him a ní ìjákulẹ̀ lórí Gani Adams torí tí a bá ní ìjákulẹ̀ iṣẹ́ rí ọ̀rọ̀ rẹ̀ kò yẹ kó pọ̀ tẹ̀ sọ̀rọ̀ jáde rárá. Kò yẹ kó kó rọra tó ra ìpamọ́ ni torí because oyè tó jẹ́ oyè jagunjagun ni ṣé bí ni òun ló yẹ kó sì wà ní ipa ribiribi tí olóyè Májàsọ́lá Ìgbòho ṣàtó ń ṣe yìí ṣé bó ló yẹ kó máa ṣe. Bẹ́ẹ̀ni. Kì í ṣe owó kì í ṣe wà kì í ṣe orúkọ ló ń gbà olóyè Májàsọ́lá Ìgbòho ṣà ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni ṣé bẹ́ẹ̀ mi sọ fún yín wípé tí mo gbọ́ orúkọ Májàsọ́lá tí mo fẹ́ lọ darapọ̀ mọ́ pé òkè I want to follow him. Mo ní mo rò wípé ẹni tí màá kàn sí fún lówó ni bíi ti Gani Adams tí ó ń wó orúkọ tó ń wówó. Torí gbàdá Gani Adams kò ní kankan he just say have anything. Ọ̀rọ̀ ó ti dìbò mi dá ọ̀dọ́ tó dà lọ́dún lónìí. Bọ̀gbà tí mo débẹ̀ tí mo rí bàbá yẹn mo wá wò pé máa ní kí ló wá tó fi wọgbó kí ló wá tó fi jà fún ọmọ Yorùbá because tí ènìyàn bá nínú nǹkan tí olóyè Májàsọ́lá Ìgbòho ṣá ní kò yẹ kó tún jà fún èèyàn kankan ó yẹ kó máa jà fún orí àtàwọn ọmọ ìlú. mo gbé yẹn mo rò ó títí ẹ̀mí kan wá sọ́kàn mi pé lẹ́sà sọ mi pé wọ́n fẹ́ pa 1 million ọmọ Yorùbá wọn ò lè pa olóyè Májàsọ́lá wọn ò lè rí pa wọn ò tẹ̀ rí pa wọn ò lè gbọ́dọ̀ ẹ̀ ó wá fi gbogbo dúkìá tó ní sílẹ̀ ó ń jà fún ìran ọmọ Yorùbá ẹ̀ mọ̀ pé eléyìí ní ẹ̀jẹ̀ Yorùbá lára ó yàtọ̀ sẹ́ni tí ò ní ẹ̀jẹ̀ Yorùbá lára ó láàánú ọmọ Yorùbá kìdàkì fẹ́ kọ́yàn èèyàn jẹ́ ṣùgbọ́n bí gbàdàdà sí bá kó èèyàn 1 million lọ sí ibì kan tí bí náírà rẹ̀ bá kú lẹ̀ kan ẹ̀rí pé kò
kò ní sọ̀rọ̀. Network. Bó ṣe rí nìyẹn bàbá mi. Ẹ ṣé bàbá mi. Network ẹnìkan ló pè mí ni. Ok, ẹ ṣé ẹ lọ dáhùn kọ́ yìí. Ẹ ti gbọ́. A ti dá òtítọ́ mọ̀. A ti dá irọ́ mọ̀. Pé ẹni interview tí Gani bá grant náà tó bá ń sọ̀rọ̀. Bó bá sọ̀rọ̀ ọgọ́rùn-ún, agbára káká ni kẹ́ fi gba ìdajì gbọ́ nínú ẹ̀ pé òótọ́ ni. Ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ òun deny ẹ̀. Àwọn tó wà lọ́wọ́ níbi tó ti ń pa wọ́n bí ẹni pẹran tí Gani gan sá tó ń sunkún bí ọmọ kékeré òun lẹ ti ń gbọ́ yìí. Kí ló wá fa àṣírí eléyìí táṣírí fi ń tú? Nítorí pé Gani ń bá Ọlọ́run lára sẹ́ńdẹ̀. Nítorí pé kì í ṣe sẹ́ńdẹ̀ kò ń gbàjà. Wọ́n ń bá Ọlọ́run jà lára sẹ́ńdẹ̀ Ìgbòho ni. Hello bàbá mi. Kò ní bàjẹ́ fún yín. Ṣé ẹ rí láti ọjọ́ tó ti bí mi sí ayé? Tí ẹ bá béèrè ìtàn mi, ọ̀rọ̀ ká bá bá ti gbà ní ẹni tó gbọ́ o. Tí n bá ti ṣàlàyé kan fún yín pé báyìí ni ẹ gbà bẹ́ẹ̀. Ok. Ṣé ẹ gbọ́ mi bàbá mi? Mo ń gbọ́. Mi ò parọ́ rí. Mi ò mú kankan rí kan rí. Mi ò rí nígbà tí mo wà ní kékeré àti ìgbà tí mo ti dàgbà tí mo ṣe dúró yìí. Mi ò rí tẹ́sísì pé mo mú kan rí kan àbí pé mo parọ́ mọ̀yàn àbí pé mo parọ́ mi ò ń parọ́ mọ̀yàn. Tí ẹ bá ti gbọ́ tí ẹ bá tẹ̀lé ní fámìlì mi tí ẹ bá ti fẹ́ máa ní ẹ jẹ́ kó dé á sòótọ́. Mo gbàgbé pé kí n sòótọ́ kí n wà kí n wà láàyè lọ. Ẹ ṣé bàbá mi. Ẹ lọ béèrè nǹkan mi ní gbogbo orúkọ tí wọ́n mọ̀ mí sí ní ìgbà yẹn ni Ògúnara, orúkọ tí mo jẹ́ lè ní Pápáládé. Ṣé gbọ́ ẹ̀kọ́ dárúkọ? Anybody pé ìlú tí mo joyè sí, everybody knows everything about me. Mi ò ń bá èèyàn parọ́. Àwọn tí mo fẹ́ mọ̀ mí gbogbo ibi anybody láti mọ̀ mí lórílẹ̀ ẹgbẹ́ yìí. Pé èèyàn parọ́ yẹn, you can count it out of me. So bó ṣe ní tẹ́lẹ̀ mi ó lè ṣe ní ó wà ń bẹ̀ ní ọjọ́ tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ ara nǹkan tó bí mi nínú sí Gani Adams ni wípé kò dúró tó bá yẹ kó dúró ni tí ò sá lọ ni àwọn mọ́tò ọ̀dọ̀ àwọn èèyàn tó kù yẹn wọn bá máa kú. Wọ́n bá gbogbo mọ́tò wọn pa mọ́tò jẹ́ wọ́n tó gbogbo mọ́tò wọn ṣe gbẹ mo rẹ́ni tó yẹ pé kìíní yẹn ló sọ di ẹjọ́ arìnrìn àdìmẹ́rẹ́ ní àwọn tó kú mo sọ fún yín pé àwọn èèyàn tó kú ní Ọ̀wọ̀ nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn more than 150. Ẹ̀yin gan fúnra yẹn gbéra ẹ lọ sí Ọ̀wọ̀ náà. Everybody can go there. Kí la fẹ́ fi parọ́ fífún? Ẹ parọ́ ọmọ torí pé kábàárì lówó ni. Ṣé ẹ fún mi lówó rí mi? Rárá o. Gé mi kọ́bẹ́lù 50 naira lókè ní owó tán ná. Ṣé ẹ fún mi rí? Rárá àfi tí n bá tún máa gbà lọ́wọ́. God bless you. So, okay, how should I? Kí ni mo bá fẹ́ parọ́ fún? Ṣé n bá ìwà parọ́ yẹn màá wá ní mílíọ̀nù àbí èèyàn fún mi ní owó? Bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n sọ pé mo tún parọ́ yẹn ó tún bí mi nínú gan bọ̀ tí mi ò mọ nǹkan tó mo fẹ́. Má bàbá gbòṣùbà rẹ mo sọ fún ní ọ̀pẹ àẹ́ni ò lè parọ́. Ẹ mọ̀ pé mo tán tí ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ kì í ṣòro rìn fún yàn. Mo sọ rẹ́fúrẹ́ǹ pé èmi tí mo wà ń bì yìí mo yaṣọ kúrò ń bẹ̀ ni. Kábíyèsí. Ọlọ́run bá gbọ́ mo yaṣọ mo sá lọ síbi bẹ̀ ọ̀gá mi sọ fún mi pé tójú ọmọ Ọ̀wọ̀ ó ní ìjọ tí mo ṣe mọ bẹ̀ ó ní bẹ́ẹ̀. Hey, network again. Hello. Ẹ̀wẹ̀ ká lè fún yàrá ìlú tó bẹ̀ ó ti bú sílẹ̀ mò ń gbé kò ṣeé gbé. Nẹ́tíwọ̀kì. Fèyí kọ́gbọ́n o ọmọ mi. Gbogbo ń tà ń sọ yìí ká lè dá òtítọ́ mọ̀, ká lè yọ irọ́ kúrò nínú òtítọ́, ká lè yọ tàǹkàǹjẹ́ kàńdá ní àbí tàǹdá kúrò nínú ìrẹsì, ká lè dá irọ́ mọ̀.
mo ní tó bá ṣe interview fún Gani tẹ́ bá wà ń bẹ̀ ẹ gbà pé ìdajì ohun tí Gani bá sọ irọ́ ló wà ń bẹ̀. bóyá ìbá bá kàbùkù gbogbo tó ń kàn yìí tí ò bá lára Sunday Igboho, bóyá ìbá má kàbùkù tó ń kàn lọ́wọ́lọ́wọ́, bóyá tí ìbá má rí tí ò bá wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá òun. Sunday yìí ṣe titi ẹ̀ olùjẹ́ tọ́lọ́run ọba mìíràn ni. Gani wá kọsẹ̀ ó wá rí ìbínú Ọlọ́run látara Sunday Igboho. èyí tó yẹ kó fi rí ìyọ́nú Ọlọ́run látara Sunday Igboho, ìbínú Ọlọ́run ni Gani rí lára Sunday Igboho. òun lẹ́bi rí gbogbo ènìyàn ń jáde síta wọ́n ń tú àṣírí ẹ̀. ó dé èèyàn mẹ́ta tó pè mí tó wà lọ́wọ́ nígbà tí sídẹ̀ẹ̀dì yẹn ṣẹlẹ̀. bàbá kan pè mí pé irọ́ tó pamọ́ bàbá Freddy Fashion nígbà tó jókòó tán ló jẹ́ kí gbogbo àwọn ènìyàn wọ́ tẹ̀lé lọ pé ọmọ yìí sọ òdodo ọ̀rọ̀ láàrin pé bàbá yìí ń ṣe òṣèlú kò dẹ̀ sọ fún wọn láì mọ̀ pé bàbá yìí ò gba anything lọ́wọ́ olóṣèlú, pé ẹ̀sùn tó fi kan bàbá Freddy Fashion òun gan ni Gani wá jókòó tì. ṣé ẹni tẹ́ bá gbọ́ pé Gani fi kú lé èèyàn kiri nílẹ̀ Yorùbá kò jẹ́ tuntun o. àwọn ọmọ ẹ̀ ń pè mí o, wọn àdẹ̀ lè rí èmi pa. ìgbà náà máa ń pa wọn yìí pàwó wọn yìí pàwó. tí wọ́n bá ní pé Fúlàní pa ó ń gbẹ̀mí ọmọ Yorùbá, ẹ wá wá ẹni tẹ́ máa ké sí ẹ̀rí ẹ wá jẹ́ Gani. ṣé Gani gan ẹ̀mí ọmọ Yorùbá tó ti bọ́ lọ́wọ́ Gani gan ṣé ó lóun kà ní ṣé kò tún ti Fúlàní lọ. ńlá fi ní pé ìkà tó bá tọ́ símú àbí ń ronú. Yorùbá ti dá òtítọ́ mọ́. ẹ gbọ́ bàbá yìí ti sọ̀rọ̀ nípa Rasak Arógundádé àtàwọn kọ̀ọ̀kan dárúkọ Ọ̀tẹ́bà. ìkejì náà sọ̀rọ̀ nípa Rasak Arógundádé. àwọn ọmọ ọkọ nìyẹn tí Gani jojú wọn. ìyá ṣe ní Ọbọ́lá yìí ẹ mú mọ ìyá ṣe ní Ọbọ́lá dáadáa ló jẹ́ kí n tún béèrè. ìyá ṣe ní Ọbọ́lá yẹ Gani ni wọ́n ní Gani jojú gbogbo wọn ni. ó ń fojú olóore gúngi ni. We must not allow Gani kò tí ẹ lè ṣe é ṣe wàá kan sọ́lọ́rọ̀ ni kó má pa Sunday Igboho bí wọ́n ṣe pa bàbá Freddy Fashion. We the Yoruba of nowadays will not allow Gani to succeed on that. ẹ ti dá òtítọ́ mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá. tí Gani bá ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ wípé kì í ṣara wa o. And I repeat it today. oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè security ni o. bí ìgbà tẹ́ bá kọ́lé tẹ́ fi security tẹ́ gba èèyàn sí ẹnu géètì yín, gbogbo ẹni tó bá ti di kọ́lé tó fi security a ò sí ń bẹ̀, ẹ máa kọ́ sí látòní lọ pé ilé Ààrẹ Ọ̀nà Kakanfò. torí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní ilẹ̀ kóòtù òjíire pa á Ààrẹ Ọ̀nà Kakanfò ni. so kì í ṣòye gidi. ẹ gbọ́ gbogbo àwọn tó náà ṣe OPC lénìí owó ló fi ń fún wọn lóye tán fi ń jọyìn OPC. orú àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tá à ń gbọ́ nípa Gani àwọn yẹn ò lè sọ, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀. afẹ́fẹ́ ló wá ń fẹ́ tàwa ń rí fúru adìyẹ. ẹ ti gbọ́ o, ẹ ti dá irọ́ mọ̀ ọmọ Yorùbá, ẹ ti dá òtítọ́ mọ̀, ẹ ti rí ìmọ́lẹ̀, ẹ dẹ̀ ti rí òkú, ẹ ti dá ọmọ ọkọ mọ̀, ẹ dẹ̀ ti wá dá ọmọ àlè, ẹ ti dá ẹni tó ní ìfẹ́ ìran rẹ̀ lọ́kàn, ẹ dẹ̀ ti wá dá ẹni tí ó jẹ́ pé ara wá láti wá ṣe ìran oníran ní jàǹbá ni. mo ní fídíò kan ló ṣe píṣọ̀ ni màá pọ̀ Ọmọlúkà kó sẹ́ndẹ̀ sí mi. Gani tó sọ pé kò yẹ kó máa fly drone, wọ́n á gbé kámẹ́rà. a rí níbi tí àwọn Amẹ́ríkà tó ti lọ sójú ogun tó gbé kámẹ́rà dání. Nàìjíríà àmì gan a rí wọn níbi tó ti gbé kámẹ́rà dání. tí wọ́n ti ṣe kíni tí wọ́n gbé kámẹ́rà dání. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.